ó ti móyè yìí jẹ ìwo nà ìwo ń pápá Abímbọ́lá ti móyè yìí jẹ ìwo nà ìwo ń pápá Ọ̀wá Adé ti móyè yìí jẹ ìwo nà ìwo ń pápá ọba Abímbọ́lá Akeem Ọ̀wá Adé kìíní Aláàfin tìlú Ọ̀yọ́ ó ti dé adé Ṣàngó ó ti dé adé ìṣẹ̀ǹbáyé ó ti dé adé ìṣẹ̀ṣe. Mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kí ẹ jẹ́ kí n mú bí mo gba àkóso ó ṣe kí kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọ̀wá Adé Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọ̀wá Adé kìíní Aláàfin fúnlùú Ọ̀yọ́. Ẹ jẹ́ ká wò ká jọ gbọ́ ọ̀rọ̀ tí Mọ́gbà ti Kòso tí ó sọ lásìkò ayẹyẹ eléyìí tó wáyé ní Mọ́gbà Kòso nílùú Ọ̀yọ́. Ẹ jẹ́ á wò ẹ jẹ́ á jọ gbọ́ bó ṣe lọ. Sọ̀rọ̀ níwájú kábíyèsí. Ìṣẹ́jú mẹ́ta péré ẹ bá wa sọ̀rọ̀ níwájú kábíyèsí. Ọ̀yọ́ ló lọ bá ìlú bí Ọ̀yọ́ ò sí. Gbogbo ẹni ó bá rọ̀bọ̀ fún ọ̀pọ̀ ni ó parú wọn. Kábíyèsí sáré. Ẹ̀já sí kábíyèsí bá láàfin o. Bóyá àbárọ̀bọ̀ fún ọ̀pọ̀ ni ó pa wọn. Ẹ̀gbọ́n tí a ti ń sọ ti pẹ́pẹ́ ní bá fojú dọba ẹ parí ẹ̀. Àwọn wá wo His Imperial Majesty ọba Abímbọ́lá Akeem Ọ̀wá Adé, congratulations. Ẹ kú oríire sà, ẹ kú oríire o, ẹ ní kájú kú o, àṣà pẹ́lẹ́nu yín, aya ò ní kú fún yín o, ọmọ ò ní kú fún yín, ẹ gbò bí olúyẹyẹ tu yẹ, ẹ dàgbà bí aróòrọ̀, ọba wa Mọ́gbà Kòso, ẹ bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ kí ni káàbọ̀ yá. Àṣẹ o, àṣẹ o, àṣẹ o. Àwọn ìdí fara wa ṣe o bá kọ́ta iwájú la mọ̀ lọ àgbẹ̀yẹ̀ ni o lẹ́nu tó owó rí ìṣubú ọmọ rí ni o ọ̀rọ̀ mò ń dàrú o ẹ̀sùn kábíyèsí wa yóò sọ̀mọ́sọ́ wo yóò sọ̀mọ́sọ́ mọ́ o yóò sọ̀mọ́sọ́ ìpáyé ọ̀rọ̀ o lẹ́nu tó owó rí ìṣubú ọmọ rí o gbogbo àwọn àtẹ̀síwájú o ògbógbó àtẹ̀síwájú o kábíyèsí ọ̀ká ìpàdé òkú o òní yàkú o ọmọ wọn pariwo wọ́n fẹ́ ìdìjọ́ ọmọ wọn ò ní yàkú àwọn ò ní yàkú o àwọn tí wọ́n ń kọjá náà àwọn ò ní yàkú o àwọn ìjọ yóò máa dùn yóò sì máa dùn sẹ́ èyí tí mo wí yìí àwọn ọmọ ìyàwó ti tàwọn sí ẹgbẹ́ láì fún àwọn ẹgbẹ́ o yóò fi àwọn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ yóò kọjá. Ẹ ṣé ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún bàbá wa tí wọ́n jẹ́ máa gbà fún gbogbo ìlú Kòso, ẹ jẹ́ fún wọn látẹ̀wọ́ dáadáa. Lẹ́ẹ̀kan sí i mo tún kí His Imperial Majesty ọba Abímbọ́lá Akeem Ọ̀wá Adé kìíní kábíyèsí ojú ọ̀nà yìí tì ọba ìdíta yín o ẹ̀mí bẹ̀rẹ̀ tì ẹ̀yẹ kí ọ̀tá ẹ̀bùrú òdì gbogbo àwọn tí wọ́n bá láwọn bínú ọlọ́run pọ̀ lómi sùúrù mọ́ bí wọ́n bá láwọn òní sùúrù ọlọ́run gbẹ̀mí lẹ́nu wọn kíákíá orí tó máa dá nínú agogo dání ti wà ọrùn tó máa lè jìgbàrà lẹ̀kẹ̀ nínú agogo dání ti jáde gbogbo ọ̀rọ̀ àbàdí tí ó lè mọ́sàájì àsọba tí kò ná yánnayánná His Imperial Majesty ìgbà yẹn tù wọ́n lára o. àwọn sínú ìgbésẹ̀ tó kàn ní pápá ìgbésẹ̀ tó kàn náà ní ṣíṣe àfihàn gbogbo àwọn ẹni bí ẹni àwọn èèyàn.
bí Mọ́gbà Kòso ó ṣe kí Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́ ikú bàbá yèyé Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé kìíní Aláàfin fúnlùú Ọ̀yọ́ òun lẹ ti rí tí àmúwá fún yín yẹn. ẹ rí i pé Mọ́gbà Kòso ó dọ̀bálẹ̀ gbalaja tọ̀nà fẹ́lẹ́fẹ́lẹ́ fún kábíyèsí ikú bàbá yèyé ni Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé kìíní Aláàfin fúnlùú Ọ̀yọ́ nínú fídíò tẹ́rí yẹn. ṣùgbọ́n ṣáájú kí mo fẹ́ fi pàtàkì àṣà àti ìṣẹ̀ṣe àti agbára ọba mo fẹ́ fi hàn yín ní o. ṣáájú kí Ọba Akeem Ọwọ́adé Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́ ṣáájú kó tó gba adé Ṣàngó yẹn kó tó wọ Kòso ṣáájú kí Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé tó wọ Kòso Mọ́gbà Kòso kò lè dọ̀bálẹ̀ fún kò lè kí pẹ̀lú gbólóhùn kábíyèsí kára ó le kára ó le kára ó le òun ni wọ́n ń kí Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé ṣáájú kí Ọba Akeem Abímbọ́lá Ọwọ́adé kó tó wọ Kòso. ṣùgbọ́n lọ́gán lẹ́yìn tí wọ́n ṣe àwọn ètùtù àwọn nǹkan tí ó yẹ kí wọ́n ṣe tí wọ́n máa ń ṣe fún ẹni tí ó bá gorí àpèrè Aláàfin fẹ́ni tí ó bá dé adé Ṣàngó yẹn lẹ́yìn tí wọ́n ṣe àwọn ètùtù yẹn tán tí Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé tó dé adé Ṣàngó yẹn kò tún sí ẹni tó jẹ́ kí Aláàfin lórí ìrìnàró mọ́. ẹni yòówù tó bá fẹ́ kí Aláàfin Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé kìíní yóò dọ̀bálẹ̀ gbalaja ni tó fi mọ́ ẹni tó gbé adé Ṣàngó lé lórí tí í ṣe Mọ́gbà ti Kòso níbi tí agbára ọba wà agbára Aláàfin ara ibi tó wà nìyẹn. ẹ̀rí tẹ́ bá ṣàkíyèsí fídíò tí mo mú wá fún yín yẹn ìgbà tí Mọ́gbà Kòso tó dọ̀bálẹ̀ gbalaja tó kí Aláàfin tuntun Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé kìíní ẹ̀rí pé tó ń darí ètò yẹn atọ́kùn ètò yẹn ó ní kábíyèsí ṣé ẹ ti rí kábíyèsí Aláàfin tuntun ṣé ẹ ti rí ìyẹn ni pé ṣé ẹ ti rí bí Mọ́gbà Kòso ó ṣe dọ̀bálẹ̀ gbalaja kí yín ìyẹn ń ṣàfihàn wípé Abímbọ́lá Akeem Ọwọ́adé ti dọba ó ti dá Láàfin fúnlùú Ọ̀yọ́ kọ́bẹ̀ Èdùmàrè kó jẹ́ kí ọba pẹ́ lórí àpèrè kó jẹ́ kí ìgbà Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé kìíní Aláàfin fúnlùú Ọ̀yọ́ kó jẹ́ kó tù wá lára kí gbogbo ẹni tí ó ń fọwọ́ nù ògiri gbígbẹ kí wọ́n máa tọ́lọ́ àlàbòsùn kán máa finú soyún kán máa fẹ̀yìn gbọ́mọpọ̀n kán máa bìtìbìtìrè kóníṣẹ́ ọwọ́ kó máa rí ṣe kóníṣòwò ká máa bóde pàdé kí oníṣẹ́ ọba kí ọkọ ọba kó má ṣàkó wá lẹ́sẹ̀ àyúnlọ àyúnbọ̀ tọwọ́ yẹnu ká máa lọrí ká máa borí lásìkò Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé. ìlú Ọ̀yọ́ lẹ́yìn tí ètò tí Kòso tó ti wáyé yìí oríṣiríṣi àwọn ètò míì ló tún wà ní àlàkalẹ̀ láti fi ṣe ayẹyẹ ìwúyè fún Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé gẹ́gẹ́ bí mo ṣe kà á fún yín bí mo ṣe mú wá fún yín lórí àwọn ètò tá a ti ṣe sẹ́yìn. ṣùgbọ́n ọjọ́ 5 oṣù kẹrin ọdún tá a wà yìí òun náà ni ọjọ́ ayẹyẹ gan tí gómìnà Olúwaṣèyí Mákindé àti àwọn commissioners àti àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá àti àwọn ọmọ Yorùbá àwọn ọmọ ìlú Ọ̀yọ́ nílé lájò lẹ́yìn odi tí wọn ó ti péjú pésẹ̀ láti ṣe àjọyọ̀ ayẹyẹ ìwúyè fún ọba ikú bàbá yèyé Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé kìíní Aláàfin fúnlùú Ọ̀yọ́ kọ́bẹ̀ Èdùmàrè kọ́mọ́ ní òkú ló ń sọ̀rọ̀ kó jẹ́ ká péjú ṣe
eléyìí náà la ní ká tún mú wá fún yín gẹ́gẹ́ bí ó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ ní ti jíjẹ ọba Aláàfin tuntun. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá, ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáńlá ayé. ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ bá ní subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ sì tan notification bell ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tí a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. ẹ ṣé o, àdúpẹ́, àmọrírì yín.